ṣó mọ àdúró owó tí bá ní kí n ṣe pé kí n mú calculator àbí kí n mú bára kí n máa kọ́lẹ̀ mi ò lè rí ṣítàn èyí tó ti fún mi ní ayé. That guy is such a blessing to me. He's such a blessing to me. Mo mọ̀ pé ìyàwó mi ni ẹ̀ so àtọ́jú á fún ẹ lówó èyí tó fún ẹ gan kékeré ṣe ni. I'm sure he's still gonna call you and surprise you again. Kékeré lele. I'm telling you. Mi ò mọ bí life mi ò bá ṣe rí tí ó bá sóhun láyé mi ò tí ì mọ bí mo ṣe fẹ́ sọ bá mi mo ìfẹ́ live láyé mi tí ó bá sí fẹ́ràn mi ayé mi Ọlọ́run yìí kò lè ṣe nǹkan ẹ̀kọ́ má fàyọ̀ pẹ̀lẹ́ wá lórí pé mi ó kú díẹ̀ káàtó fún mi rárá fún mi lọ́rẹ̀ kan sí ẹgbẹ́ tó máa bù mí láṣìírí. Ẹ̀rọ ọmọ ìyá yẹn gan-an kò lè ṣe ojú nǹkan tó ń ṣe lọ fún mi. So kind. Very kind. Very kind. Ìgbà tẹ́mi rẹ̀ ń bọ̀ mo ti yọ ọdún mi mo ti yà lọ́jà mo ti ra àwọn nǹkan. Ẹkùn. Kí ni? Mo jẹ́rìí ẹ̀. Ó yá ṣó ra gbé ṣá. Gbogbo nǹkan ni mo rà. Gbogbo nǹkan tá a máa nídìí ilé náà ni mo rà. Mo ṣàrà gbogbo ìṣà so kí ló fẹ́ jẹ kí ló bẹ̀ sí. Ẹni ni bàbá sì ni màá jẹ àwọn ṣẹ́ mi kọ. Ṣé. Tó bá fún mi lówó ṣé mi ò kì í fún wọn náà ọ̀gá wa fèmí ní kí níjọ. Ṣé ẹbí ti bá ọjọ́ ṣé mi ò ti lọ sọ́jà ṣé mi ò ti rà nǹkan tèmi àtẹjọ́ máa. Sọ pé ò ní fún mi lówó tó fún ẹ.